Lásìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí tí ó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wò fọ́nrán yìí. ètò ìdìbò náà kò sì lọ ní ìrọwọ́rọsẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ìgbìyànjú Ọlọ́run àti sọ́pọ́ọ̀tì ẹ̀yin. On this our train, it has never affected anything. Don't forget we've won this thing twice before. No shaking. tó lọ ń gba ráìsì tó ń pín. with one man of distributing rice. obìnrin yẹn àwọn ọmọ yẹn máa gbàdúrà kan tó lè rógolo láyé. ẹ̀mí mímọ́. Kill them. If you kill, what will kill you is death. It's a serious matter when you take life. They are the people taking life. I'm not. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. àwọn fọ́nrán yẹn jẹ́ fọ́nrán tí ó ṣe pàtàkì tí mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ nǹkan kan nípa ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà tí yóò máa wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. mo kàn fẹ́ fi eléyìí sí gbogbo àwọn ọmọ ilẹ̀ kóòtù òjìrè ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ Ọ̀ṣun mo kàn fẹ́ fi sí ní gbẹ̀rẹ̀ ìpàkọ́ ni tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. I stand to be corrected. ọ̀rọ̀ ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ nǹkan tó ti la ojú ọ̀pọ̀ ènìyàn tí ò bá dẹ̀ ti la ojú ìtìyín àbí ojú àwọn èèyàn kan ẹ jẹ́ kí n tún pẹ̀kẹ́lu. lákọ̀ọ́kọ́ ṣe mọ́bí tọ́rọ̀ náà ti bẹ̀rẹ̀ àwọn kan mẹ́ta mo kàn fẹ́ jẹ́ kẹ́ dìmọ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò yìí. lákọ̀ọ́kọ́ ṣe rántí ìdúnkokò ikú tí ẹ̀sùn tí wọ́n fi kan allegedly tí wọ́n fi kan ọ̀kan lára àwọn aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun fàdáhùn sí wípé ó sọ ọ̀rọ̀ kan tí fọ́nrán ẹ̀dẹ́ gbòde kan wípé ẹnikẹ́ni tó bá rí ọmọ ẹgbẹ́ Accord Party kí wọ́n ṣe kíni kí wọ́n yìnbọn pa. nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n yí ẹnu padà wọ́n ní AI ní ẹnu tí wọ́n fi sọ pé Adégún wọ́n ní Adéògùn. kó tó di wípé ìyẹn wáyé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti kọlù ni wọ́n ti gba ẹ̀mí lẹ́nu wọn lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni. ohun àkọ́kọ́ tí mo wá fẹ́ kọ ẹ má gbàgbé o ìyá kan tí ó ń fún àwọn èèyàn ní ìrẹsì àbí àwọn kan tó wá ń fi àwọn ọmọ wọn fi ṣe kíni wọ́n ń fi àwọn ọmọ gígùn wọn ṣépè ẹ̀yin èèyàn kan dẹ̀ ṣe bẹ́ẹ̀ ń gbà á bẹ́ẹ̀ nítorí 10,000 àwọn èèyàn kan náà dẹ̀ ń búra wípé tí n bá dìbò fún lágbájá tàmẹ̀dò tí nǹkan ṣe mí. ní ibi tí ọ̀rọ̀ dídùn yìí àwa ara wa gan là ń ṣera wa. ẹ ń jẹ́ kí àwọn olóṣèlú máa lò yín ní ọ̀nà tí ò tọ́ àti ọ̀nà tí kò yẹ. ẹ̀kọ́ pọ̀ látàrí ètò ìdìbò èyí tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí torí ẹ̀ mo ṣe sọ dímọ̀ pé last warning mo kàn fẹ́ fi eléyìí bí ẹ bá ṣe láǹfààní láti bá mi wò ẹ jẹ́ wọ́n bá mi fi ránṣẹ́ sí gbogbo àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá kì í ṣe bẹ́ẹ̀ nìkan lè ètò ìdìbò àti wáyé á wáyé káàkiri àdẹ̀dú pé à ń palẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2027. eléyìí kó wá jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn kan bí a ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. ẹni tí ó kọ́kọ́ dúnkokò ikú wípé ẹnikẹ́ni tí wọ́n bá rí kí wọ́n pa á olóṣèlú kan lẹ́nìyẹn. kí ló dé tá a fi máa fi ọ̀rọ̀ ikú bára wa ṣeré lórí ọ̀rọ̀ ètò ìdìbò? kí ló dé tá a ṣe máa gba ẹ̀mí lẹ́nu ẹnì kejì wa lórí ọ̀rọ̀ ètò ìdìbò? àwọn olóṣèlú yìí kì í ṣe wípé àwọn tó dá wà nínú wọn o ṣùgbọ́n àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan wà tó jẹ́ pé tara wọn nìkan ohun tó bá gbà láàfin fún àfẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ bẹ́ẹ̀ mi bá máa lọ sí àbí bẹ́ẹ̀ mi ò ní lọ sí they don't want to care kí wọ́n ṣàdé ipò yìí ní gbogbo ọ̀nà. àbájọ tí wọ́n ṣe wá ń débẹ̀ tí wọ́n ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe nígbà tí ọ̀nà ẹ̀bùrú ni wọ́n fi gbà débẹ̀ tí wọ́n fi ń kówó jẹ tí wọ́n fi ń ṣoní ìròdó. mo ń sọ eléyìí láti jẹ́ kí àwa ọmọ Yorùbá mọ̀ wípé nílẹ̀ Yorùbá ohun tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ tásìkò ètò ìdìbò bá ti ń súnmọ́lé ó jẹ́ ohun tó máa ń dùn mí púpọ̀ pé àwọn èèyàn wọ́n fail láti
kẹ́kọ̀ọ́ látara àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn síbẹ̀síbẹ̀ wọn ò fẹ́ gbọ́n. Àwọn tó ń búra nítorí wọ́n gba 10,000 wípé àwọn fẹ́ dìbò fún èèyàn kan, owó tẹ́ ẹ máa ná tán pẹ̀lú bí nǹkan tẹ́ ṣe wá wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí, owó náà lè máa di ọjọ́ kejì. Tó bá tẹ̀ di ọjọ́ kẹta kẹ́ ẹ dúpẹ́, owó náà á dẹ̀ tán, ó tán, ẹ tún yàgbẹ́ dànù, kí ni wá ní gain yín? Ẹlòmíì á tún wá débẹ̀, á tún wá máa jà nítorí 10,000. Ẹ jẹ́ ká lo brain wa. Ẹ má jẹ́ káwọn olóṣèlú kan kí wọ́n kọ̀yìn ara wa síra wa. Ẹ má jẹ́ kí wọ́n ta ọjọ́ iwájú yín. Ẹ̀tọ́ yín ni tí wọ́n gbọ́dọ̀ fi owó rà, tí wọ́n gbọ́dọ̀ fi ìrẹsì rà. Nǹkan alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ yànnàná nìyẹn pé àwọn olóṣèlú yìí, àwọn kan nínú wọn, wọ́n mọ̀ọ́mọ̀ máa lo àwọn ará ìlú ni. Wọ́n ń lo poverty, ìṣẹ́ àti òṣì tí wọ́n mọ̀ wípé ó fẹ́ wá wọ́pọ̀ báyìí, wọ́n wá ń lò ó fún irinṣẹ́ tí wọ́n ní. Òun ló máa mú mi lọ sọ́dọ̀ ìyá yẹn tó pin I stand to be corrected o. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo kò wá fi lè sin ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá nígbẹ̀rẹ̀ pàkọ́ nípa gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ lásìkò tí ètò ìdìbò bá ń wáyé àbí tó bá fẹ́ wáyé. Ìyá tó ṣe bẹ́ẹ̀ tó pín ìrẹsì, kóńgò mélòó ló wà níbẹ̀, dìríkà mélòó, tó wá di wípé ọ̀rọ̀ ìpè ti ẹnu ara ìyá yẹn jáde. Àwọn èèyàn kan náà dẹ̀ wà níbẹ̀, ẹ̀dẹ̀ ń gbà. Ẹ̀rọ kò wá fi ẹ̀yin gangan sínú ègún, kò fi ẹ̀yin gangan ṣépè. Àwọn ọmọ yín àti ìran yín tí wọn ò tí ì dé ló tí wọ́n fi sínú èpè. Àwọn èèyàn kan tẹ̀ sí ń tẹ́wọ́ gbà pé nǹkan tí mò ń sọ náà ni pé ìṣẹ́ yìí àwọn olóṣèlú ti lò against wa. Ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ kò ní fi condition sí. Because àwọn kan wọ̀nyí ó jẹ́ ohun tó jẹ́ pé ó yẹ kẹ́lòmíì ronú dáadáa. Ọ̀pọ̀ ẹ̀mí ló ti ṣòfò lórí ọ̀rọ̀ afẹ́ dìbò yìí, pẹ̀lú bí ariwo ṣe jáde, pẹ̀lú bá a ṣe pariwo títí pé má jẹ́ kí wọ́n fi orí yín fágbọn. Àwọn ọmọ tí wọ́n níbo ni wọ́n wà, ọmọ mélòó ni wọ́n wá kó sí ìdí jàǹdùkú. And most especially ẹ̀yin youth, try to reshape your future now. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn olóṣèlú, ẹ má jẹ́ kí ó mọ ọmọ láyé yín púpọ̀ púpọ̀. Tí wọ́n bá débẹ̀ tí wọ́n á sọ̀pàkọ́ sí ọ̀pọ̀ nínú yín, ẹ̀yin náà àwọn máa sọ pé wọn ò dá, wọ́n ti lò yín fún ohun tí wọ́n fẹ́ lò yín fún. Èyí tó bá dá nínú wọn ló máa ń bojú wọ̀nyí pé mo mọ ipa tẹ́ni yìí kó nígbà tí mo rìnrìn àjò yìí, ló fi ń ṣe ìrànlọ́wọ́, ló fi ń fix wọn sí àwọn position kan tó mọ̀ pé òun náà á jẹ àǹfààní bẹ́ẹ̀. Ṣé gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀ ni? Ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ohun kan tó jẹ́ pé gbogbo ayé gbọ́dọ̀ mójútó. Ẹni tó ń pe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ó mọ nǹkan tó ń ṣe, nítorí ó ti fẹ́ yíwọ́. Ẹ má gbàgbé pé wọ́n kọ́kọ́ gbé ẹsẹ̀ lé àpò ìṣúra ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ètò ìdìbò yìí náà ni. Kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó tó wá jáde wípé rárá, ẹ má bójú mi jẹ́, ẹ má dojú tì mí. Tẹ bá tẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, tẹ bá tẹ̀ fẹ́ ṣerú nǹkan wọ̀nyí kì í ṣe àsìkò tí ètò ìdìbò ti súnmọ́lé. Mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tí ọ̀rọ̀ kàn. Ṣùgbọ́n ẹ̀yin abiyamọ, ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ará ìlú tẹ̀ ń gbowó, tẹ̀ ń gba ìrẹsì, tẹ̀ ń gba búrẹ́dì, àwọn kan wọ́n tún brand bread tí wọ́n máa pín fún àwọn èèyàn. Wọ́n ṣe bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì nígbà tí ètò ìdìbò tiwọn náà ń bọ̀. Wọ́n tún ṣe bẹ́ẹ̀ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn èèyàn kan tẹ̀ ń gbà. Ẹ̀rù rí yín, ètò ìdìbò yìí ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí tó fẹ́ wáyé, gbogbo ẹ̀ kó tó di next week àti mọ ẹni tó jáwé olúborí. Ṣé àwọn tó ti kú ṣé wọ́n lè gbé wọn padà wá ni? Oúnjẹ tẹ́ ẹ jẹ ṣẹ́ lè pọ̀ padà ni? Ẹ wá máa fi orí ègún, ẹ máa gbé káàkiri dórí àwọn ọmọ yín. Ẹ wá láti orí òkè kan sórí òkè kan, láti mọ́ṣáláṣí kan sí mọ́ṣáláṣí, ẹ máa tójú bọ̀ bí tó yẹ kẹ́ tójú bọ̀. Wọ́n ní àwọn ìyá jẹ́ èso, ẹ̀yin ń kàn wọ́n mọ́, á wá bẹ̀rẹ̀ sí ní hàn nínú ayé àwọn ọmọ yín láì mọ̀ pé ẹ ti fi ọwọ́ ara yín. Ṣé mọ nǹkan tẹ́ni yẹn fi sẹ́nu tó fi ń ṣépè yìí, èpè bẹ́ẹ̀ ṣe gba rẹ́sì yìí, ìrántí rẹ̀ yín, imagine. Eléyìí kó máa lọ fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Gbogbo ohun tẹ́yin náà bá rí sẹ́ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Kó má dàbí pé àtúndé o, ohun tó yẹ là ń sọ yìí. Kí àtúnṣe lè wáyé, ètò ìdìbò 2027 ṣì wà ń bẹ́ẹ̀. Gbogbo àwọn ìgbésẹ̀ làwọn olóṣèlú yẹn ti ń gbé láti sìn yín. Ọwọ́ àwọn ará ìlú, ọwọ́ wa ló dẹ̀ wá kù sí. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ń ṣe àwọn nǹkan káàkiri ní ìkórè má mì ní tòótọ́.
ó ń ṣe àwọn nǹkan kan láti yọ rẹ̀ kúrò lórí àwọn nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí kò fẹ́ jẹ́ kí wọ́n ta epo sí aṣọ àlà rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi gbésẹ̀ lé ẹgbẹ́ ìgbésẹ̀ ní kíákíá tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé wípé láíláí ẹ má ṣe lé lásìkò yìí, èmi ni mo jẹ́ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, èmi ni wọn yóò máa pariwo rẹ̀. Ẹ má gbàgbé pé àwọn ará nọ́ọ̀tì wọn ò fẹ́ jẹ́ kí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà kó padà fún sáà ẹlẹ́ẹ̀kejì. Àwa ọmọ Yorùbá tá a bá ṣì ń against ẹ̀, oníkálukú ló ní title, oníkálukú ló lẹ́tọ̀ọ́ sí ohun tó bá fẹ́ ṣe pẹ̀lú ayé ẹ̀. Lóòótọ́ àti lódodo ọ̀pọ̀ àwọn ènìyàn lè má gbà ti ààrẹ yìí látàrí àwọn àtúnṣe kan èyí tó ti ń ṣe. Ṣẹ́gbọ́n ohun tí wọ́n sọ pé wọ́n fẹ́ fi dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ẹ̀ nígbà tí màá yẹn kà tó sọ pé nítorí àwọn kan kò favour àwọn ni wọ́n ṣe fẹ́ gbìyànjú láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní tipátipá. Nígbà tí àwọn èèyàn tí wọ́n wà níbẹ̀, nígbà tí àwọn èèyàn tí wọ́n ṣe ọdún mẹ́jọ yẹn pé àgbọ̀rọ̀ wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba, ó ti pẹ́ tá a ti gbọ́ nígbà náà. Ṣùgbọ́n ní kò pẹ́ nígbà tí à ń palẹ̀mọ́ fún iṣẹ́ ètò àyájọ́ òmìnira ni wọ́n fi wọ́gi lé pàréèdì yẹn láì mọ̀ pé àwọn èèyàn kan ni wọ́n fẹ́ gbìyànjú láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹni yìí náà wá ń gbìyànjú láti rí pé ó ní òun gbé àwọn ìgbésẹ̀ tó nípọn kan láti rí pé ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ó dára púpọ̀ ń pé generation yìí á lọ tí wọn náà á lọ. Àwọn generation tó ń bọ̀ ni mo sọ pé generation tó ń bọ̀ nínú èpè nínú àdúrà wọn a máa fi kan ránṣẹ́ sí ààrẹ tó wà ń bẹ̀ lásìkò yìí látàrí ohun tó bá ṣe, ohun táwọn èèyàn kan ṣe ní ìṣáájú tí wọ́n ṣe sẹ́yìn, òun ni abarawa nínú ẹ̀ tí a dẹ̀ tún gbìyànjú láti ṣe amendment tí wọ́n gbìyànjú láti ṣe àtúnṣe, ṣùgbọ́n àtúnṣe yẹn ń kọ́ ó mú ìnira dání púpọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Àtúnṣe yẹn mú ìnira púpọ̀. Ètò ọrọ̀ ajé, ìṣòro ètò ààbò, àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó yẹ pé kò tí ì dúró déédéé. Àwọn tó kàn ló mọ̀, àwọn gómìnà wa lọ́lọ́kọ̀ òjọ̀kan wọn á tún fún wọn ní owó wọn ò tún ní fi ṣe ohun tó yẹ kí wọ́n fi ṣe. Ẹ̀yin ọba nípalẹ̀mọ́ ètò ìdìbò yìí ẹ mọ ohun tẹ́ ẹ ṣe o. Ẹ má ṣe àwọn ènìyàn lọ́nà nítorí wọ́n ti gbé nǹkan fún yín. I stand to be corrected. Ẹ maintain ipò ọba yín. Mo rí ìròyìn kan lánàá pé gómìnà kan rọ̀ wọ́n pé kí wọ́n ṣojúṣe wọn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ó ṣe pàtàkì. Mo mọ̀ fine, ó dà bẹ́ẹ̀. Wọ́n fi ń yé wọn wípé ẹ̀yin náà ní responsibility láti ṣe kíni láti ṣe lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní 2027 fine. Lóòótọ́ làwọn ọba aládé yìí náà ní ipa tí wọ́n lè kó kí wọ́n ṣe lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀ dáadáa pàápàá jùlọ àwa ọmọ Yorùbá lórí bá a ṣe ń palẹ̀mọ́ yìí fún ètò ìdìbò ọdún 2027 pàápàá jùlọ nítorí ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ti tó gẹ́ o, ọ̀pọ̀ nǹkan láti fi ojú rí tó yẹ pé ó yẹ kó ti sin wa nígbẹ́rẹ́ pàkó, ó yẹ kó ti ṣí ojú wa, ó yẹ kó ti là wá lójú sí àwọn nǹkan tí a lè máa fẹ́ kojú ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Kò yẹ kó sí ìtàjẹ̀ sílẹ̀, kò yẹ kó sí wípé wọ́n fi owó ra àwọn nǹkan kan nítorí a fẹ́ dìbò. Tí wọ́n bá tẹ̀ fún wa lóhùn yẹn, ó yẹ káwa aráàlú sọ pé kíní yìí kì í ṣe bí wọ́n ṣe ń ṣe nìyẹn, ẹ jẹ́ ká lọ ṣe fúnra wa. Ẹni tó ń dúnkokò yìí kú, ṣé ó yẹ kí irúfẹ́ ẹ̀ jáde wọ́n lo agbára lé àwọn aráàlú lórí, bó tilẹ̀ jẹ́ pé wọ́n tún padà yí ẹnu padà pé AI ni kò rí bẹ́ẹ̀. Àwa náà ṣàárín àwọn fọ́nrán yẹn, ibi tí wọ́n yóò máa yí sí náà nìyẹn. Ẹ wo ọgbọ́n ọ̀rọ̀ kò kọ́ àgbọ̀, afẹ́fẹ́ ni kò lọ. Èmi sọ eléyìí náà, ẹni tí ó bá máa gbọ́ kó gbọ́, ẹni tí ò bá dẹ̀ ní gbọ́ kó filẹ̀. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Gbogbo ohun tí ẹ bá rí sí ẹjọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Òjíṣẹ́ Ọlọ́run tí mo fi wo wọlé lẹ́ẹ̀kan yẹn, wọ́n sọ àwọn nǹkan lórí ìṣẹ̀lẹ̀ yìí gan àti àwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ ètò ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun yìí máa fẹ́ jẹ́ kẹ́ gbọ́. Ó yá, gbogbo ohun tí ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ lábẹ́ comment section. Mo wá ń sunkún fáwọn ará Ọ̀ṣun state. I was weeping for those in Osun State. Pẹ̀lú obìnrin olórí burúkú kan báyìí tó lọ ń gba ráìsì tó ń pín. With one man that was distributing rice. Obìnrin yẹn àwọn ọmọ yẹn máa gbàdúrà kan tó lè rógolo láyé. Ẹ̀mí mímọ́. Àti gbogbo ẹ̀yin olóṣèlú wa tẹ́ fẹ́ sọ kádàrá wa sínú ráìsì. And you politicians that want to turn our destiny to rice. It's a disgrace to the nation. Ohun ìtìjú ni fún orílẹ̀-èdè. Irú obìnrin yẹn yẹ kó ti wà látìmọ́lé láti jẹta. Such a man supposed to have been locked up. Ní orílẹ̀-èdè tó bá ní tìjú. In a nation that has shame o. That you brought rice to the social media. Ó wá gbé rẹ̀ sí And wá you sí are gbangba giving to wálé à. people wọ́n sọ fún ọ pé rice lẹ́gbàá yóò tẹ́ ẹ bá ti dìbò
fún wa àmọ́ yín ò ní soríire ó tiẹ̀ fárẹ́ gégùn ọmọ wọn ló tó fi ń gégùn torí ráìsì kóńgò méjì. ẹ̀mí mímọ́. This is where we find ourselves. ibi abala wa dé rèé o. ibi táyì kan ti lọ forí gbéègùn wá fún ọmọ yín nìyẹn. that's just when you carry cash to níbi your tẹ̀ tí children. ń gba indomie olóṣèlú kiri. collecting gifts from politicians. ṣé kò yẹ ká ẹ mọ̀ pé ń bá máa fún oúnjẹ bẹ̀yìn ká ẹ lè dìbò fún kò ní tí ó ṣe fún yín mọ́. anyone that will bribe you for your vote has nothing else to offer. ẹnikẹ́ni tó bá ti lè fún ẹ ní nǹkan pé kó fi ṣe tóun tó jẹ́ pé ó rà ẹ ní. they bribe you, they bought you. definitely business yín ti parí. then your business is true. ẹni bá ní nǹkan gidi tó fẹ́ ṣe fún ẹ. anyone that has good a things to sọ offer, fún ẹ they pé will tell you. ẹgbọ́n tí mo sọ Hear me. tó bá tẹ̀yìn lọ́rùn If you like what I ẹ say, tẹ̀lé mi follow me. mi ò ní láti rà I ẹ. don't need to buy you. What nonsense? Which country is this? Why did we find ourselves here? Bó la ṣe bára wa ń bí kí ló gbé wa débi gan? What a shameless and unintegrated country. Kò sí integrity kankan. Wọ́n ní ẹ̀yin ò gbóúnjẹ fún mi ẹ̀ ní wọlé. Ẹ̀yin ló gbóúnjẹ fún mi ẹ̀yin lè máa wọlé. What a crazy woman. Àwa ń bínú à ń ṣépè fún ẹ lọ́wọ́. Ó máa ní problem. Because ẹ lè tọ́ọ̀nù orí àwọn òbí wa sí wèrè. If you have issue with anybody, it is politics. Èyí jẹ́ èyí ò jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Àwọn akẹ́kọ̀ọ́ ajá wòlíì mélòó la pray fún olóṣèlú tó padà wò wá lẹ́yìn. Ṣé yẹn ní ká máa padà pray fẹ́ lómi? Why you carry it on your head pé torí pé o ṣẹ́ fáwọn kan ó dẹ̀ wá sọ gbogbo ó sọ orílẹ̀-èdè yìí ẹ̀yin ìjọba wa ọ̀run bínú o. heaven is angry. ọ̀run bínú o. heaven is tó bá angry. yẹ pé lè ilẹ̀ bẹ́ẹ̀ bá ṣe openly ẹ̀yin tó dẹ̀ ń dárúkọ ẹ̀ lè wọ́ọ̀nù ẹ̀ pé kó stop ẹ̀ kó má ba integrity yín jẹ́ àtọmọlúwàbí yín abẹ́mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ pè mọ́yàn. bẹ́ẹ̀ni. Imagine kí n mọ fáwọn èèyàn lówó pé ẹ lọ́ máa wọ̀ yẹn wá lé wọn ká wá máa wá ṣọ́ọ̀ṣì. káàdì kan wá gbé síta gbé gbàgbà authority ló fún wa lówó ṣọ́ọ̀ṣì ẹ̀ là ń lọ o. You will definitely know that I'm not called by God. ẹ̀dùn ọ̀kọ́ làwọn ò pè mí nìyẹn. ẹ̀gbọ́n n tó ń forúkọ yín ṣe yẹn ọ̀dà o ẹ̀gbọ́n mi dẹ̀ ní bùrọ̀dá yẹn yóò jẹ́ mọ́ tí mo lè sọ sí. àjọ dàgbà ní kiri ni. tẹ̀wọ́ ẹ̀ méjèèjì báyìí. That's why I don't know what to say. You may have good ambition but associated with bad people. o lè ní ìpinnu tó dáa kọjá àwọn èèyàn kéèyàn ló kó mọ́ra. It's a shame to the nation. wọ́n wí tìjú ní bóyá orílẹ̀-èdè. pé openly nítorí ẹ̀ ń fáwọn èèyàn ráìsì kan lè dìbò you fún are mi. giving them rights for o votes. dẹ̀ tún sọ jáde. and you can even say it out. ṣé tẹ bá dẹ̀ wọlé ẹ máa tó máa fún ọ ní ráìsì yẹn lọ sá. after you are elected you continue giving them rights. bí tẹ bá fún ọ ní ráìsì yìí lọ every week a máa mú nǹkan lẹ o. tẹ bá ti lè wọlé gbogbo ọ̀tẹ̀ fún ráìsì torí ìbò yẹn ẹ máa fún ọ ní ráìsì yẹn lọ. bẹ́ẹ̀ni. kákúkú mọ̀ pé lẹ́yìn ni wọ́n ti máa jẹun bẹ́ẹ̀ tí ẹ ṣe lù. àtẹ̀yìn abiyamọ aláìlójútì ẹ dẹ̀ pọ̀ ń bí ẹ̀yin lẹ́ ń ba kọ́ńtì yìí jẹ́. and you shameless parents that are just collecting it from them. ẹ̀yin ni ẹ̀yin you are the ones corrupting the country. ẹ̀yin lẹ jókòó yìí pápá ẹ̀yin obìnrin. especially women. ara àwọn ọkùnrin aláìníròdùn náà ń bẹ o. ráìsì dẹ̀líkà méjì. you sell your conscience for 2 delica of rice. irú àwọn tó lọ gba ráìsì yẹn tó bá tó rẹ́ lómi tó ń pinwó lọ́la wọn á tún fún wọn wọ́n á tún lówó. lọ gbà á bẹ́ẹ̀ ni. tó bá tún dọjọ́ ìbò tó kù díẹ̀ kan dìbò fún bí tán ti gba ráìsì tán bá ní kan gbowó mi wọn á gbowó wọn á tún lọ tẹ̀ka síbò mi. èpè yẹn dẹ̀ ń dúró dà wọn mọ́ and wọn. the case is already waiting for their children. àwọn ọmọ ti jẹ ráìsì tán orí burúkú ń dúró níwájú. ẹ̀mí mímọ́. wòlíì láti ẹ̀jẹ̀ pé ráìsì báàgì ńlá kan àmọ̀ kò tó kan sépèlé wọn lórí. àbí tẹ́ bá tẹ̀ fún ọ ní 1 million àmọ̀ pé bẹ́ẹ̀ bá gbé wọn sépè. mo sọ fẹ́nìkan mo ní Oyètọ́lá tẹ̀ ń wò yẹn mo ní pé òun gan mọ̀ pé tóun bá dìde governorship against Adeleke òun ò lè ever wọlé òun ní òfin fipò mínísítà yẹn sílẹ̀ tó fi wò wípé ó yá ẹ jẹ́ kí n challenge ẹ̀ pẹ̀lẹ́ lómi òun ló fi fa Oyèbámijí sílẹ̀ ṣé wàá rí Oyèbámijí tó tún wá fà sílẹ̀ gan àwọn gan tún mọ̀ wípé ó likely káwọn máa wọlé torí position tí Oyèbámijí dì mú tá a mọ̀ sí NIWA National Inland Waterways Authority tó jẹ́ director ọbẹ̀ CEO ohun mo táàgì sókè nítorí pé wọ́n ti wá mọ̀ wípé ó lẹ́kì kí àwọn máa bí ti Adeleke ní governorship yẹ́sà wọn appoint ẹlòmíì sí position yẹn that position is still vacant ẹni sùúrù máa prove ẹ̀ fún yín lọ́jọ́ kìíní àná nígbà tí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀tì sọ wípé òun fẹ́ lọ ṣe governorship candidate APC lọ́yọ̀ state kí ló ṣẹlẹ̀ ọjọ́ kẹta kan náà appoint ẹlòmíì
ní tó túmọ̀ sí wípé wọ́n mọ̀ máì tí appoint ẹlòmíì in case tí wọn ò bá win Oyèbámíjí máa padà sọ́fíìsì ẹ̀. èmi tiẹ̀ ṣe wọ́n á sọ fẹ́nìkan pé báyìí lórí mi ò mọ̀ pé ìkànnà àwọn àgbà politician gan tó ti sọ ẹgbẹ́ lẹ́nu wọn kí n tó continue. tó mú náà mi dùn jù ni pé game can play lọ is a win-win game kò sí bí ìkàtà tí kiri ó ti short ń bẹ̀ torí pé ẹni tó gbé ọ̀rẹ́ mi Bọ́lá Ìbánjí kalẹ̀ Oyètọ́lá ọmọ àpamọ́ ò ní jẹ wàhálà ọmọ nàní ẹni òjò ọ̀gá gómìnà wù kó tún ṣe é ló fi fi ẹnìkan kà fọ́rẹ́ mi di ìsàní wọ́n sì ṣe dáadáa fún un torí pé ipò tó fi ilẹ̀ tó fi ń jẹun kó tó wá du ipò wọn ò fẹ́ lòmíì bẹ́ẹ̀ ṣé ẹ fúra pàtó lòmíì bẹ́ẹ̀ on the 17 àbúrò mi wọ́n padà tó fi ìṣẹ́lú olùsí kankan tí ẹ bá wo Adélabú nìbàdàn ó rí sáyẹn kù lónìí dókítà náà bẹ lòmíì bẹ́ẹ̀ ṣé ẹ ń ṣe làákàyè dókítà náà bẹ lòmíì bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ ẹ̀rọ ẹ lọ gbìyànjú ọba ti jẹ padà sọ fíìsì rẹ tó bá aṣọ dìkà tó kò ní sí kèrè fẹ́ lù. ẹ ti gbọ́ èmi ò tiẹ̀ mọ̀ pé nìkan tún máa wà nínú àwọn àgbà politician tó máa sọ àwa kan tún gbá study débẹ̀ ni yes sir for the fact pé lè wá ń ṣẹlẹ̀ kádélékè má wàá sinmi o ṣé ẹ rí scope náà tún ni o ẹ jẹ́ kí n tún já yín tán ṣé ẹ rí position tán bá Oyèbámíjí kéèpù tán tí appoint ẹlòmíì síbẹ̀ yẹn wọ́n mọ̀ decide láti ṣe bẹ́ẹ̀ plan tán ti set from the start ni wípé in case tá a bá ṣe governorship election tán tó o bá wọlé padà sọ́fíìsì ẹ̀ ṣùgbọ́n a máa gba kóòtù lọ. ṣé ẹ mọ̀ pé mo ṣe fídíò kan lẹ́ẹ̀kan tí mo ti sọ̀rọ̀ lórí nǹkan mẹ́ta tá a ní during election. Firstly, we have the power of the people, we have the power of politics, then we have the power of the party. ṣé ẹ rí the power of the people òun nìkan la Adeleke ní. ṣé wá rí the power of politics àwọn Oyèbámíjí Oyètọ́lá gbogbo APC wọ́n ní. ṣé wá rí the power of the party àwọn federal level Oyèbámíjí APC gbogbo wọn ní. ṣé wá rí the power of the people yẹn tẹ́mi máa ń pè ní people kali yes sir ó máa favour Adeleke ní during election. ṣùgbọ́n moment tán bá rí pé àwọn parí election pé àwọn ò win wọ́n mọ̀ wípé political power ló kàn àti party power. mi ò bóyá ń gẹ̀tì ṣé wá rí party power yẹn àti political power yẹn torí pé agbára federal tó wà bẹ́ẹ̀ yes sir wọ́n máa fẹ́ lò against Adeleke in court. So that's more reason tí Adeleke gan fúnra ẹ̀ tí ò fi gbọ́dọ̀ sinmi immediately after election ìyẹn tó bá wọlé. We trust God that God will take control. So Adeleke bá declare Adeleke táwọn INEC bá declare Adeleke pé òun ló win ẹ̀yin ará Ọ̀ṣun ẹ má sinmi o Adeleke má sinmi o Accord Party ẹ má sinmi o camp Adeleke ẹ má sinmi o they are still taking you to court. So don't rest, don't even jubilate. ẹ lè jubilate pé kínní bọ̀ ẹ má jubilate tán ó dìgbà tán bá tó parí Supreme Court because wọ́n á ti sọ fún un pé gbogbo táìmù tá a bá ti ń ṣe court yẹn lọ́wọ́ ìwà máa jayé nínú ọ́fíìsì ẹ̀ òun náà láti fẹ́ ó du ọ́fíìsì yìí. ọ̀rọ̀ yẹn kó má wàá dàbí ọ̀rọ̀ nǹkan tó ṣe fún Imo State Governor ṣe é rántí that PDP governor tó ti win tó ń celebrate sínú ẹ̀dùn kó tó di pé ìtàn abẹ́ Uzoma àbí nǹkan yìí tó débẹ̀ yìí kó tó di pé ó débẹ̀ yes sir kó má lọ di pé nǹkan tó máa ṣe fún nìyẹn. irú nǹkan báyẹn dẹ̀ ní ẹni tó bá ti rẹpẹtẹ òun náà máa rí ṣe fún. so pẹ̀lú àdúrà wa ni àwọn èèyàn máa need àtòrí ọ̀fẹ́ Ọlọ́run because at that time kò lè sí power of the people nínú kóòtù mọ́ ìtọ́ bá fẹ́ ló máa ṣe only the grace of God the prayer ló lè help o ẹ má gbàgbé ìyẹn o wípé kán máa wí ní Adeleke ní kóòtù torí pé kí ni wọ́n máa ṣègbà Adeleke lọ kóòtù torí kóòtù yẹn gangan náà gbọ́kàn sí ṣẹ́rí election tẹ́fẹ́ ṣe yìí wọ́n fi 50% assurance náà ní fún election pé aṣáà máa ṣá gbogbo possible best sí wa but ṣe wá rí títí kóòtù yẹn gangan wọ́n gbọ́kàn sí pa páwọn làwọn wà kóòtù so ó dọwọ́ Ọlọ́run ni o èmi kàn ní kékeré ń já yín òun ni Musa yìí fi ṣàlàyé nǹkan báyìí bẹ́ẹ̀ ni. ó ṣeé ṣe k'Arẹ́gbẹ́ṣọlá àti Nájíù Sàláù kí wọ́n dàgbà ọ̀dọ̀ Adémọ́lá Adélékè lọ
níbi ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun dẹ̀dẹ̀dẹ̀ yìí Arẹ́gbẹ́ṣọlá lọ́pọ̀lọpọ̀ àwọn àgbààgbà olóṣèlú ni wọ́n ti ń sọ fún pé Arẹ́gbẹ́ṣọlá lọ ṣiṣẹ́ fún Adémọ́lá Adélékè kẹ́kọ̀ọ́ lè sojú múmu níbi ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun yìí. Arẹ́gbẹ́ṣọlá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti olùdíje rẹ̀ Najim Salau ni wọ́n ti ń tẹ̀ ni wọ́n ti ń bà pé Arẹ́gbẹ́ṣọlá lọ ṣiṣẹ́ fún Adémọ́lá Adélékè ní o kẹ́kọ̀ọ́ lè sojú múmu fọ́mọ Balógun níbi ètò ìdìbò tó ń bọ̀ yìí. Arẹ́gbẹ́ṣọlá ló ṣeé ṣe kó wọ́ tẹ̀lé Adémọ́lá Adélékè bí àgbàrá níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí. Arẹ́gbẹ́ṣọlá ọkọ Ṣẹ̀rífà bàbá Kàbírù ó dúró wande kan pé òun ó dáàbò dì ní ṣùgbọ́n ó ṣeé ṣe báyìí k'Arẹ́gbẹ́ṣọlá kó lọ rèé ṣiṣẹ́ fún Adémọ́lá Adélékè nínú ẹgbẹ́ òṣèlú Accord Party pé kí Najim Salau kó step down fọ́mọ Balógun. Kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ Adémọ́lá Adélékè pé dákun lọ́ọ̀rẹ́ bá Arẹ́gbẹ́ṣọlá kẹjọ ṣàṣepọ̀ níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. Bí wọn ò jọ ṣàṣepọ̀ bí wọ́n jọ ṣàṣepọ̀ 4+4 ọmọ Balógun ó ti dúró wande kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń bá Arẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ pé Arẹ́gbẹ́ṣọlá dákun wá ṣàtìlẹ́yìn f'Adémọ́lá Adélékè níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ṣebí wọn náà mọ̀ pé ó dáṣọrú Adémọ́lá Adélékè níbi ètò ìdìbò tó ń lọ lọ́dún 2022 dákun mọ́ bọ́ sọ fún Najim Salau pé kó step down fọ́mọ Balógun kí nǹkan ó lè sojú re kẹ́kọ̀ọ́ ó lè sojú múmu. Wọ́n ti ń bá Arẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ pé mọ́ bọ̀ wá ṣiṣẹ́ fún Accord Party àti candidate Accord Démọ́lá Adélékè ọmọ Balógun aṣíwájú ìlú Ẹdẹ níbi ètò ìdìbò tó ń bọ̀ sọ fún Najim Salau pé kó step down. Ètò ìdìbò yóò kọjá bẹ́ẹ̀. Arẹ́gbẹ́ṣọlá wọ́n ti ń bá sọ̀rọ̀ wọ́n ti ń tẹ̀ wọ́n ti ń bà nítorí òdín ò bá àdépọ̀pọ̀ fùkúkú làkàrà Adélékè ni ó wọlé lọ́sùn. Ẹ̀rọ Àríkẹ́ ṣé ọpọlọ yín dorí kodò ni àbí kò sí nǹkan kan nínú ọpọlọ yín? So nígbà tí Adémọ́lá Adélékè bá wọlé a wà dín kódà yín tààtàn dín ó tún ju àkàrà lọ torí pé kí ni ìwọ ń dín àkàrà pé o fi lé ọmọ Balógun lọ lọ́sùn pé o kò ní láǹfààní àti ọ̀rọ̀ mi ò dùn ọ́ ibi tó ń jẹ ni o ò ní fẹ́ kó bàjẹ́ so torí ẹ̀ ni bẹ́ẹ̀yàn bá sì ti ń jẹ́ ń di pẹpẹ ó gbọ́dọ̀ sí ń di pẹpẹ ni ìwọ àti à ń bọ̀ èmi ò mẹ́ni tí ó sàkóònù lùnú wa àti ẹ̀ nígbà tọmọ Balógun bá wọlé gẹ́gẹ́ bíi gómìnà torí má jẹ́ kí n tàn àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀ tán ń ṣe gbogbo náà dáradára òun gbégbá àkà wèrè kankan ṣé òkú ọ̀run ló ń dín àkà fún ni abẹ́ni tó ti wà láyé torí wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì Ọ̀ṣun gbogbo àwọn èèyàn gidi nínú Ọ̀ṣun wọ́n ń ronú ipe bó lọkùnrin yóò ṣe ṣe ìwọ wà ń dín àkàrà tí wọn ó dín lẹ́yìn tiẹ̀ ó ti ń dín ilẹ̀ láyé báyìí ó ń dín tẹni ẹlẹ́ni ilẹ̀ ṣé tá à ń bọ̀ ló ń dín ni àbí tara rẹ̀ àkàrà wo ló ń dín nù wá méjèèjì torí ọ̀ká sọ pọ́pọ́lọ èèyàn dorí kodò ṣé ọpọlọ rẹ tó dorí kodò ni pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ìrágbìjí obìnrin yìí èso obìnrin tẹ̀lé o ó ń dín àkàrà kíni wàláì kódà ṣé òkè ẹjẹ́ àjọ wa máa wo fíìmù bọ̀ jájọ ọmọ òfin wò ẹni tó gbé dání àtiwá àti ẹ nínú kẹjọ lọ bẹnu odò àbí kí ìwà àti ẹ kẹ sákò ń lù àbí kẹ lọ bá Tinubu l'Àbújá nǹkan kò ṣẹlẹ̀ torí èmi ò wá mọ iye tán gbé fún ọ tí wà ń jà lára rẹ rìnrìn báyìí òun dín àkàrẹ gómìnà tó ń bẹ lórí àlééfà gómìnà tí ń sáré káàkiri bílù ó ṣètò àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun dorí kodò pé wọ́n frustrate àkáǹtì àwọn báyìí ìwọ ń dín àkàrà kódà ní ríru APC mọ́ lọ́sùn ní ríru yín mọ́ lọ́sùn. I dream yesterday mo láwọn àlá kan pa Ọ̀ṣun state election yesterday I swear to God I'm not joking àlá yẹn ó lọ fà àlá yẹn báyìí ló ṣe lọ wọ́n ti ń dìbò yẹn lọ ìbò yẹn ti ń lọ́jọ́ election yẹn àwọn yẹn ti wá ń pè Adeleke ti win. Adeleke is the winner. Adeleke is the winner. Because normally, when they are voting, each polling unit, àwọn tó win bẹ́ẹ̀. Tó bá njọ́ election tó bá di, you can call that. Hello, ta ló lead ní ọ̀dọ̀ yín? Ìwọ fún ayé o lè sọ pé ẹni báyìí ló lead ládùúgbò mi because o máa rí bíbó yẹn ṣe ń lọ. So on that election day, wọ́n ti ń pè Adeleke ti lead Adeleke ti lead so àwọn tí ń jubilate Adeleke ti win nígbà tó máa kàbò nígbà tó máa election nǹkan ṣe ń jù
ó dẹ̀ fẹ́ di wàhálà but wọ́n settle ẹ̀ bẹ́ẹ̀ wọ́n nígbà mi àlá máa ń gọ̀ nígbà mi so bàbá kan mú kọ́ lálàá pé àyàn jubilate lójú àlá yẹn kọ́ jubilate Adeleke bàbá kan wá ń já mi lọ́jọ́ àlá yẹn pé jẹ́ kọ́ kẹ́lẹ̀ ṣọ́ọ̀tì kàbó ní so ẹ̀yin ará Ọ̀ṣun I'm using this opportunity to beg you please let's perform fair and fair election ẹ kí bò yẹn ẹ kò lọ normal ẹ má yẹ kí ó di wàhálà ẹ má yẹ kó di do or die ẹ kàn dìbò Ọ̀ṣun state yẹn kàn kà free and fair àbí free and fair kàn kà kí winner win kí loser kò lose tí ó ti yẹ yín sìn. Well, Adeleke is very nice in Osun State. People are saying good things about Adeleke. They are saying good things about him. Ẹ kálẹ́, àkó àtàrọ̀. Mo kí gbogbo àwọn ará Ọ̀ṣun pé a kú palẹ̀mọ́ ìbò tẹ́ fẹ́ dì. Yà mo rí gbogbo àti rí news kan tó ń lọ káàkiri láti bóyá náà àbíjẹta. Senator Francis Adefadahunsi tó ń represent Ọ̀ṣun East Senatorial District Ifẹ̀ Ìjẹ̀ṣà Senatorial District ni wọ́n represent Senator Francis Adefadahunsi picture wọn lẹ̀ ń wò yẹn níbi tí wọ́n ti ń address àwọn èèyàn wọn ní ṣerálì lọ́ máa ń pè àbẹ̀wò náà ṣe káàkiri. Ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́ tó dẹ̀ bani lójú jẹ́ pé irú wọn odidi senator tó ń represent district tó ń represent senatorial district wọ́n lè la ẹnu wọn lágbárí wọn kó sọ pé wọ́n máa pààyàn bẹ́ẹ̀ bá rí wọn kẹ́ ẹ pa wọ́n láì ṣàdìẹ kó máa pa other party kó máa attack ara wọn. Ẹ jọ̀ọ́ impression wo lè fáwọn aráàlú ṣẹ́yìn tẹ́ fẹ́ govern wa náà ni wọ́n lè ti ṣe custom náà rí ọlọ́lọ́mọ tẹ́ ẹ ti ṣe síbẹ̀ náà ẹ wo bẹ́ẹ̀ ṣe rí gan ẹ dọ̀tí you are so dirty ẹ dọ̀tí even the word that is coming out from your mouth were so dirty ó rough ó dirty ó ugly ẹ̀yin gan ugly ọ̀rọ̀ tó jáde lẹ́nu yín náà tún wá ugly can you imagine nígbà tí irú ẹ̀yin bá lè dúró tẹ́ ẹ̀ address public tẹ́ ẹ̀ address àwọn followers yín tẹ́ ẹ̀ sọ pé kọ́ máa attack other party all because oníkálukú fẹ́ dìbò ẹ jọ̀ọ́ kí lè ẹ̀ attack àwọn èèyàn sí tẹ́ bá ṣe dáadáa ọ̀dọ́kọ́ ẹ̀ lè force àwọn èèyàn láti tẹ̀lé yín náà tẹ́ bá ṣe dáadáa people will follow you iṣẹ́ ọwọ́ yín làwọn èèyàn fẹ́ dìbò fún yá tẹ́yìn bá ṣe dáadáa ẹ̀ ní máa fi tipátipá ẹ jọ̀ọ́ kí làwọn èèyàn ṣe fún tẹ́ni kọ́ máa pa wọ́n sìn kọ́ lọ́ máa pààyàn láì ṣẹran inú mi dùn pé pépà ti gbé wọ́n dẹ̀ bí yín ẹ sọ pé bẹ́ẹ̀ yẹn kọ̀ọ̀kan tẹ́ mí nǹkan nìyẹn ṣe imagine ṣẹ́yìn tẹ́ fẹ́ lọ represent Ọ̀ṣun state náà ni ṣe é pé òṣìlẹ̀ ló ń ṣe ní house ìdánlẹ̀ ẹ̀wà yẹn òṣìlẹ̀ ń ṣe ń bẹ̀ òṣì òun lẹ̀ ń ṣe tẹ́ bá lè bọ́ta tẹ́ wá family yìí lẹ̀ disgrace o you are bunch of disappointment to your family family yìí àwọn tó ní yín ó yẹ kí ni wọ́n bàjẹ́ lálẹ́ yìí ni pé ẹ bà wọ́n lójú jẹ́ nígbà tí irú yín odidi bàbá àgbà elder pẹ̀lú èjì yín tẹ̀lé bọ́ta wọ́n máa address àwọn èèyàn tí ó ṣẹ̀yìn just because wọ́n tẹ̀lé party tó wù wọ́n just because wọ́n fẹ́ dìbò fẹ́ni tó wù wọ́n fẹ́ dìbò fún choice wọn so ṣé Nàìjíríà ṣáà wà ní choice wa mọ́ àlẹ́ ṣe tó wù wá mọ́ àlẹ́ dìbò fẹ́ni tó wù wá mọ́ àbí ibi tẹ́ bá ti lọ náà ní ká máa lọ inú gbó tẹ́ bá lọ náà ní kẹ́ máa lọ ẹ ṣe níbẹ̀rù Ọlọ́run báyẹn èèyàn yìí ìbẹ̀rù Ọlọ́run ṣe jìnnà sí yín náà ṣé torí ìwà Ọlọ́run ṣe dá yín ni ẹ jọ̀ọ́ tún ní kálukú wálé ayé títí wọn lójú ọ̀run tẹ yẹrìfò láì farakunra náà máàní yìí ó ṣe dáadáa àwọn èèyàn sọ pé òun làwọn fẹ́ dìbò wọn fún ẹni tó bá ti rí wọn kọ́ máa pa wọn how dare you bàbá làkàì jìnnà sọ́dọ̀ yín o làkàì ó jìnnà sọ́dọ̀ yín àwọn lè sọ pé bẹ́ẹ̀ yẹn kankan tẹ mí nǹkan nìyẹn kí lẹ mean láwọn amúgbó tẹ kó sẹ́yìn àwọn tó mú gògóró tó mú gbó tó tẹ̀lé yín yẹn àwọn tẹ́ pé góònà gbọ́ wọn gbọ́ kọ́ọ̀mù ẹni tó bá ti rí wọn kọ́ máa pa wọn torí kíni kí ni ẹ̀ṣẹ̀ tán ṣe yẹn sọ tán ẹ wá sọ tán ṣe fún yín torí pé wọ́n jẹ́ another party ẹ fọ́kàn òkín lẹ́fọ̀ọ́ láwo náà ṣé kí n jẹ́ onílé ayé ẹ ṣe tí yín káwọn náà ṣe títí wọn ní tẹ́ bá ṣe dáadáa àwọn èèyàn á tẹ̀lé yín kò nídìí kẹ́ máa fi threaten ẹ máa fi kú threaten àwọn èèyàn pé máa pa wọ́n ẹ mọ̀ kí before campaign lẹ́ti bẹ̀rẹ̀ òṣìlẹ̀ tẹ̀sílẹ̀ tí náà àtàkì àwọn èèyàn káàkiri kó tó di pé wọ́n stop yín òun náà lẹ̀ tí ìbọn nínú ẹ̀yẹn ètò yẹn ẹjọ́ sátọ̀dẹ̀ yíyan ẹ lọ dìbò yín fẹ́ni tó bá wù yín kẹ̀dẹ̀ dúró ti ìbò yín eléyìí fi hàn àwọn ṣé àwọn tẹ́ fẹ́ máa tẹ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn ẹ̀yin tẹ́ ń ṣẹgbẹ́ wọn ṣé ẹ ti ráwọn tó já síwájú tẹ́ ń tẹ̀lé oníkẹ́ lọ máa pọ̀ ọmọ nìkejì tó bá dùn lákàyìn náà bá tó ṣẹgbẹ́ wọn máa ní kọ́ lọ́nà yín pa kọ́ lọ lù yín pa àwọn tí ò tí ì sí gọ́ọ̀mẹ̀ntì nìyẹn wọ́n ti ní kọ́ lọ máa pààyàn táwọn ilé ìbáwá déjọba tán àfi wọ́n sọ wá di sandini ní tí wọ́n rún wa tí wọ́n sọ wá sẹ́nu torí ìjọba ò tí ìdọ̀wọ́ yín lẹ́tí ń pàṣẹ pé kọ́ máa pa wọ́n dànù tẹ́ ẹ bá wá dé páwà yẹn ń kọ́ àfikẹ́ máa fa àwọn èèyàn ṣe pàṣẹ náà ra wọn ọlọ́ọ̀jú gbà mí tì fún yín ẹ̀ ní ìtìjú gbogbo ẹni tẹ́ jẹ́ kọ́ ìlígbọ̀n tẹ́ jẹ́ ọ̀rẹ́ man yìí he has to come outside kó wá dìbọn kíkan yẹn kó dẹ̀ apologize gbogbo ọmọ nàìjíríà pé kò tóun sọ kọ́ òun ò mí ní ẹ̀bẹ̀ torí bá dojú ti ní yín iṣẹ́ tó ń jírí irú yín lẹ wà ní house so òṣìlẹ̀ ló ń ṣe ní house tẹ́ wà yẹn gan
pẹ̀sẹ̀ ọ̀rọ̀ tẹ́ máa lọ máa sọ ní ṣé word of address wo lẹ lọ give yẹn ṣó make sense so ní White House tẹwà náà bẹ ṣe máa address wọn tẹ máa sọ̀rọ̀ kútọ̀ ń bẹ̀ náà nìyẹn because ẹ sọ̀rọ̀ bí ẹni tó jágbàlagbà tó ní tí kìíní ìwà lókè ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ẹni ẹ record me I don't care tẹ bá ti rí wọn kẹ́ ẹ pa wọn láìṣe ṣàyìndí láìṣe adìẹ ẹjọ́ ẹlẹgbẹ́ yín lẹni kọ́ máa attack wọn kọ́ máa pa wọn torí pé wọ́n ṣe pátì wọn ẹṣẹ́ wọn náà ṣẹ̀yìn in fact adójú ti ní yín ẹ̀ ń ṣe tó yẹ kán tó sípò sẹ́nétọ̀ ọlọ́run ẹdójú tìyàn ẹ bá wọn ìran yín ẹ bá wọn lójú jẹ́ fọ́rọ̀ tó jáde lẹ́nu yín yẹn ọ̀rọ̀ dọ̀tí ni kọ́ lọ́ máa pọ́ ọmọ ní kejì ẹ ṣe dáadáa àwọn tó fi sí àwọn tó gbé yín débi tẹ́lẹ̀ yẹn gan mo mọ̀ pé èrú lẹ fi débi tẹ́lẹ̀ yẹn kò ṣe pé àwọn èèyàn dìbò fún yín èrú lẹ fi wẹ́n bí tẹ́ wà lẹ́nu yẹn èrú lẹ fi débẹ̀ you can never see somebody that work right ṣé ṣe yín tó jẹ́ èèyàn gidi tí kò ní sọ̀rọ̀ dáadáa ó máa sọ̀rọ̀ dáadáa gẹ́gẹ́ bí ọmọlúàbí á sọ̀rọ̀ bí èèyàn gidi á address àwọn èèyàn gbogbo yín àti ẹ̀yà ẹ̀rọ àjẹjẹ́ kí n fi ti yẹ ẹ̀rọ àríkẹ́ náà sí tó ti yín báyìí ẹ̀yin tẹ́ wá pera yín lágbàgbà ẹjọ́ ṣé ìgbésí ayé gidi lẹ̀ ń gbé ṣé foundation gidi lẹ̀ kalẹ̀ yìí àti ìyá ẹ̀rọ àríkẹ́ náà èpè nìyẹn ń ṣẹ́ káàkiri òun níbọn òun ní kó ṣàn fọ́nbù káàkiri ẹjọ́ ṣé wọ́n ti fún yín lógógóró mu ni àbí tí ẹgbẹ́ tẹ́lẹ̀ ń ṣe yẹn ṣé nǹkan kan ń ṣe yín bẹ́ẹ̀ tí nǹkan ti kó sí yín lọ́pọlọ torí pé tẹ́ ẹ̀ bá wọlé sátọ̀dé báyìí ibi tẹ́ fẹ́ wọ́n lù kò tí ì yé mi o ìyá ẹ̀rọ àríkẹ́ àti ọ̀nàrẹ́bù yìí tí ẹ bá padà wọlé ní sátọ̀dé àfi kẹ́ ẹ sá kúrò nílùú o torí wọ́n máa fi yẹ̀yẹ́ bá yé yín jẹ́ èmi gan máa ṣe yẹ̀yẹ́ yín ọlọ́ tẹ́ ẹ bá wọlé sátọ̀dé wàhálà ẹ̀ máa ṣe lẹ́yà ẹ̀ máa ṣẹ̀sìn ìyá ẹ̀rọ àríkẹ́ mi ò fi tẹ́ fẹ́ gbé mọ́ o torí ẹ ti bọ̀sùn jẹ́ ẹ ti balẹ̀ jẹ́ gan tí ẹ bá wọlé ní sátọ̀dé kẹ́ ẹ bá fi tẹ́ lọ́mọ gbé ọlọ́run torí àwọn wọ́n máa fún back to back ní ẹlẹ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹ jọ kí àwọn ẹgbẹ́ tẹ̀ ń pariwo yín kí wọ́n gbà lọ́wọ́ yín ìjọ wo lẹ́yìn gbọ́rọ̀ tí yín lẹ́nu títí wọn táwọn sọ̀rọ̀ títí yín àwọn ń bá tiwọn lọ ni wọ́n ṣe campaign wọn lọ ẹ̀yin náà ṣe campaign yín kẹ́ ẹ wo èrò tó wà lẹ́yìn yín gbogbo fídíò yìí tẹ̀ ṣe pé ẹ̀lẹ́kọ́ bá àwọn èrò tó wà lẹ́yìn yín iwájú nìkan lè ń rìkọ́ọ̀dù àtẹgbẹ́ bàbá Arẹ́gbẹ́ṣọlá náà àwọn náà rìkọ́ọ̀dù àwọn èèyàn wọn iwájú nìkan náà rìkọ́ọ̀dù torí pé wọ́n pẹ́ ẹ̀ lérò lẹ́yìn ẹ̀ ti jámọ́lẹ̀ ẹ̀ ti jẹ́ńtẹ́ẹ̀dì ẹ̀ lérò lẹ́yìn wọ́n ní bó o lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò ẹ̀yẹ wèrè tó wà lẹ́yìn Adeleke wà láyìn ṣòṣèlú mo kàn eléyìí pé ẹ fẹ́ bà nǹkan jẹ́ yẹn ànígbà fún yín ọlọ́run n kò ṣòṣèlú kò sì tọ́kọ̀ mi mọ̀ Adeleke rí mẹ́ni kankan rí ṣùgbọ́n pé òótọ́ yẹn pé àní sòótọ́ ẹ gbàgbé àgbà dójú ti ní yín àgbà oníjẹkújẹ èlò náà fún yín kí wàá fi ṣe campaign tẹ́ẹ̀ sọ̀kúsọ lẹ́nu ṣé owó tán fún yín ló kó sí yín lọ́pọlọ ni àbọ̀n ti fún yín nìkan kan mú kẹ́ ẹ tó bọ́ta bóyá ẹ ti fagbó rẹ̀ fáwọn kan lẹ́ẹ̀ ti fagbó bóyá wọn lè máa mú gbó ẹ máa wọ̀nyí náà máa mú kólóṣè yín náà máa mú nǹkan bóyá ẹ ti fàdí ẹ̀kẹ́ tó bọ́ta tó tẹ̀ bá fàdí ẹ̀kẹ́ bọ́ta you won't utter that kind of dirty statement tẹ̀ bá ti rí wọn ipa wọn ṣé wọ́n jẹ́ bí sàndé wọ́n jẹ́ bí ẹja tó báyìí pé wọ́n pààyàn nígbà tí yín kan ti pè yín náà dànù kò yẹ kẹ́yìn náà wà lé nìyà tó ti yẹ yín kò yẹ kẹ́yìn náà wà lé nì bọ̀s àwọn èèyàn gbé yín wọlé wọ́n rò pé yàn nìyí gbogbo ẹ̀yin ará Ọ̀ṣun tẹ́yìn dìbò fáwọn wrong people ṣé ẹ ti rí àwọn tẹ́ fẹ́ dìbò fún náà ní kán máa pa yín dànù yẹn tó bá ti dọ̀lá tẹ́ ẹ̀ bá ti bá wọn ṣe wọ́n máa ní kán lọ pa yín ni tẹ́tí gbọ́ ẹnu wọn náà fi sọ tó ti yẹ yín báyìí ẹ má jẹ́ kó ṣòwò bàjẹ́ ẹ dìbò yín sátọ̀dé kẹ́ dúró tì í gbogbo àwọn oníyẹ̀yẹ àwọn àgbàlagbà kan ìtókòsí kẹ́ ẹ fi wọ́n ṣe lẹ́yà ẹ ṣẹlẹ́yà lórí ìkànnì tá a wà ní Ọlọ́run after Saturday ẹ máa ṣẹlẹ́yà ni gbogbo ẹ̀yin oníṣẹ́ ẹbí yẹn tí ẹ ní confidence tẹ̀lé lè bọ́ta tẹ̀lé ẹ̀ àtàkì àwọn ọmọ tẹ̀lé àtàkì ẹ̀ yà sọ pé tó bá bọ́ta wá dìbò ẹ máa ṣe kinní kan fún wọn ẹ̀ tó bẹ́ẹ̀ gbẹ̀yìn ọmọ Ọ̀ṣun ẹ lọ gẹ́ẹ̀tì fóònù yín rẹ́dí kẹ́ ẹ chájì fóònù yín tó bá ti ṣe wèrè a máa jọ wà ń bẹ́ẹ̀ Saturday ní ẹ gbé kinní síta ẹ máa post sórí kinní ni a máa jọ máa wá fún gbogbo wọn ni kí ló ń ṣe yín tó ṣe nìkan rí ẹ̀yin àgbo òfò yín àpárá dáradára tẹ́fẹ́ balẹ̀ jẹ́ oníjẹkújẹ òfò yìí èyí oníjẹkújẹ tí iṣẹ́ ọwọ́ yín bá dá yín lójú kò ní ìdíkẹ́ ẹ̀ mọ́ fi tipátipá wó àwọn èèyàn tẹ̀lé yín fúnra wọn náà máa tẹ̀lé yín iṣẹ́ ọwọ́ yín ọ̀dà ẹ̀yin kò dá ẹ̀ ṣe é rí mọ́yàn ọ̀rọ̀ ẹnu yín ò dá sẹ́yìn tẹ́ni kọ́lọ́mọ tẹ̀lé yín kọ́lọ́mọ ọ̀pá náà fẹ́ tẹ̀lé ẹni bí ni yín ìka ni yín tó ti yé yín gbogbo owó tẹ̀ ń kó jà lábùjá àbá yín jà sí ṣùgbọ́n Ọlọ́run máa fòpin sí Ọlọ́run máa fòpin sí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fòpin sí ọ̀rọ̀ kí wọ́n ti ń pè fara Ọlọ́run máa fòpin sọ̀rọ̀ yín àwọn èèyàn máa nísinmi àlàáfíà ìjọba ẹ bá mi share show ìkódọ́dọ̀ bàbá yẹn àti ẹ̀rọ àríkẹ́ ẹ bá mi share show God bless you thank you love you guys. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.